Ìwé Lúùkù orí 21. Nígbà tí ó sì gbé ojú sókè, ó rí àwọn ọlọ́rọ̀ ń fi ẹ̀bùn wọn sínú àpótí ìṣúra. Ó sì rí tálákà opó kan pẹ̀lú, ó sọ owó idẹ wẹ́wẹ́ 2 síbẹ̀. Ó sì wí pé, lóòótọ́ ni mo wí fún yín, tálákà opó yìí fi sínú rẹ̀ ju gbogbo wọn lọ. Nítorí gbogbo àwọn wọ̀nyí ní fi sínú ẹ̀bùn Ọlọ́run láti ọ̀pọ̀lọpọ̀ ìní wọn. Ṣùgbọ́n òun nínú àìní rẹ̀, ó sọ gbogbo ohun ìní rẹ̀ tí ó ní sínú rẹ̀. Bí àwọn kan sì ti ń sọ̀rọ̀ ti tẹ́ḿpìlì, bí a ti fi òkúta dáradára àti ẹ̀bùn ṣe ní ọ̀ṣọ́, ó ní, ohun tí ẹ̀yin wò wọ̀nyí, ọjọ́ ń bọ̀ lí èyí tí a kì yóò fi òkúta kan sílẹ̀ lórí èkejì, tí a kì yóò wó lulẹ̀. Wọ́n sì béèrè lọ́wọ́ rẹ̀ wípé, olùkọ́ni, nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣẹ, àti àmì kíni yóò wà nígbà nǹkan wọ̀nyí yóò fi ṣẹ? Ó sì wípé, ẹ máa kíyèsára kí a má bàa mú yín ṣìnà, nítorí ọ̀pọ̀lọpọ̀ yóò wá ní orúkọ mi, tí yóò sì máa wí pé, èmi ni Kristi. Àkókò ìgbà náà sì kù sí dẹ̀dẹ̀. Ẹ má ṣe tọ̀ wọ́n lẹ́yìn. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá gbúròó ogun àti ìdágìrì, ẹ má ṣe fòyà, nítorí tí nǹkan wọ̀nyí kò lè ṣe àìkọ́ṣẹ̀. Ṣùgbọ́n òpin náà kì í ṣe lójú kan náà. Nígbà náà ni ó wí fún wọn pé, orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè, àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba. Ìṣẹ̀lẹ̀ ńlá yóò sì wà káàkiri, àti ìyàn àti àjàkálẹ̀ àrùn. Ohun ẹ̀rù àti àmì ńlá yóò sì ti ọ̀run wá. Ṣùgbọ́n ṣáájú gbogbo nǹkan wọ̀nyí, wọn ó nawọ́ mú yín, wọn ó sì ṣe inúnibíni sí yín, wọn ó sì fi yín lé àwọn onísínágọ́gù lọ́wọ́ àti sínú túbú. Wọn ó sì mú yín lọ sọ́dọ̀ àwọn ọba àti àwọn ìjòyè nítorí orúkọ mi. Yóò sì padà di ẹ̀rí fún yín. Nítorí náà, ẹ pinnu rẹ̀ ní ọkàn yín pé ẹ kì yóò ronú síwájú bí ẹ ó ti dáhùn. Nítorí èmi ò fún yín ní ẹnu àti ọgbọ́n tí gbogbo àwọn ọ̀tá yín kì yóò lè sọ̀rọ̀ òdì sí, kí wọn kì yóò sì lè kò lójú. A ó sì fi yín hàn láti ọ̀dọ̀ àwọn òbí yín wá, àti àwọn arákùnrin àti àwọn ìbátan àti àwọn ọ̀rẹ́ wá. Wọn ó sì mú kí a pa nínú yín. A ó sì kórìíra yín lọ́dọ̀ gbogbo ènìyàn nítorí orúkọ mi. Ṣùgbọ́n ìròrí yín kan kì yóò ṣègbé. Nínú sùúrù yín ni ẹ̀yin ó jèrè ọkàn yín. Nígbà tí ẹ̀yin bá sì rí tí a fi ogun yí Jerúsálẹ́mù ká, ẹ mọ̀ nígbà náà pé ìsọdahoro rẹ̀ kù sí dẹ̀dẹ̀. Nígbà náà ni kí àwọn tí ń bẹ ní Jùdíà kí ó sá lọ sórí òkè, àti àwọn tí ń bẹ láàrin rẹ̀ kí wọ́n jáde kúrò, kí àwọn tí ó sì ń bẹ ní ìgbèríko kí ó má ṣe wọ inú rẹ̀ lọ. Nítorí ọjọ́ ẹ̀san ni ọjọ́ wọn nì, kí a lè mú ohun gbogbo tí a ti kọ̀wé rẹ̀ ṣẹ. Ṣùgbọ́n ègbé ni fún àwọn tí ó lóyún àti àwọn tí ń fi ọmú fún ọmọ mu ní ijọ́ wọn nì, nítorí tí ìpọ́njú púpọ̀ yóò wà lórí àti ìbínú sí orí àwọn ènìyàn wọ̀nyí. Wọn ó sì ti ojú idà ṣubú, a ó sì dì wọ́n ní ìgbèkùn lọ sí orílẹ̀-èdè gbogbo. Jerúsálẹ́mù yóò sì di ìtẹ̀mọ́lẹ̀ ní ẹsẹ̀ àwọn kèfèrí, títí àkókò àwọn kèfèrí yóò fi kún. Àmì yóò sì wà ní ọ̀run, àti lí òṣùpá, àti ní ìràwọ̀, àti lórí ilẹ̀ ayé, ìdààmú fún àwọn orílẹ̀-èdè nítorí ìpayà àti ariwo. Àyà àwọn ènìyàn yóò máa já fún ìbẹ̀rù,
àti fún ìrètí nǹkan wọn nì tí ń bọ̀ sórí ayé, nítorí àwọn agbára ọ̀run ni a ó mì tìtì. Nígbà náà ni wọ́n ó sì fi ọmọ ènìyàn tí yóò sì máa ni wọ́n ó sì rí ọmọ ènìyàn tí ó sì máa ti ojú ọ̀run bọ̀ tí òun ti agbára àti ògo ńlá. Ṣùgbọ́n nígbà tí nǹkan wọ̀nyí bá bẹ̀rẹ̀ sí ṣẹ̀, ǹjẹ́ kí ẹ wo òkè, kí ẹ sì gbé orí yín sókè, nítorí ìdáǹdè yín kù sí dẹ̀dẹ̀. Ó sì pa òwe kan fún wọn pé, ẹ kíyèsí igi ọ̀pọ̀tọ́ àti sí gbogbo igi. Nígbà tí wọ́n bá rúwé, ẹ̀yin rí ẹ sì mọ̀ fún ara yín pé ìgbà ẹ̀rùn kù fẹ́fẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin, nígbà tí ẹ̀yin bá rí nǹkan wọ̀nyí tí ń ṣe, kí ẹ̀yin kí ó mọ̀ pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín, ìran yìí kì yóò rékọjá títí gbogbo nǹkan wọ̀nyí yóò fi ṣẹ. Ọ̀run òun ayé yóò rékọjá, ṣùgbọ́n ọ̀rọ̀ mi kì yóò rékọjá. Ṣùgbọ́n ẹ máa kíyèsára yín, kí ọkàn yín kí ó má ṣe kún fún wọ̀bìà àti fún ọtí àmupara àti fún àníyàn ayé yìí, tí ọjọ́ náà yóò fi dé bá yín lójijì bíi ìkẹkùn. Nítorí bẹ́ẹ̀ ni yóò dé bá gbogbo àwọn tí ń gbé gbogbo orí ilẹ̀ ayé. Ǹjẹ́ kí ẹ máa ṣọ́nà, kí ẹ sì máa gbàdúrà nígbà gbogbo, kí ẹ bá lè la gbogbo nǹkan wọ̀nyí tí ń bọ̀ wá ṣẹ, kí ẹ sì lè dúró níwájú ọmọ ènìyàn. Lọ́sàn-án a sì máa kọ́ni ní tẹ́ḿpìlì, lóru a sì máa jáde lọ wọ̀ lórí òkè tí à ń pè ní òkè Ólífì. Gbogbo ènìyàn sì ń tọ̀ wá ní tẹ́ḿpìlì ní kùtùkùtù òwúrọ̀ láti gbọ́rọ̀ rẹ̀.